Ẹ kú àsálẹ́ o, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ẹ ǹlẹ́, ẹ kú bí ijọ́ mẹ́ta. Ṣé ẹ ti dìbò yín tán? Ẹ ti ṣe ohun tẹ́ fẹ́ ṣe? Ṣóníkálukú ti jíṣẹ́ tí wọ́n gbé rán? Ṣó ti jà ìjà tó lóun jà fúnran rẹ̀, tó lóun tó tọ́, ohun tó yẹ òun ló fẹ́ ṣe? Ṣé ẹ ti ṣe tán? Sójú ti wálẹ̀, sára ẹni kálukú ti balẹ̀. Jọ̀ọ́ dákun, jọ̀ọ́ jàre, jẹ́ n béèrè kan lọ́wọ́ rẹ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tó wà lórí tèmi. Tẹ́ mọ̀ pé mi a máa tẹnu mọ́ ní gbogbo ìgbà pé ọmọdé ni mí, kì í ṣe pé bóyá mo gbọ́n ọgbọ́n kan tó tayọ tàwọn ẹlẹgbẹ́ mi, ṣùgbọ́n èmi fẹ́ràn kí n máa béèrè kí n sì máa wádìí ọ̀rọ̀. Mo gbádùn àròjinlẹ̀, kí n gbìyànjú láti ro iwájú ọ̀rọ̀, kí sì tún rò bí ó tiẹ̀ yé mi pé ibi tó ṣeé ṣe kọ́rọ̀ já sí. Mo fẹ́ràn kí n má gbèjà oníjà àbí máa jàjà oníjà, kí n gbàgbé ara mi àbí kí n gbàgbé àwọn ìrandíran mi àbí ọmọlàkejì mi tó wà nítòsí mi. Òun ló fà á tí mo ṣe máa ń ní àròjinlẹ̀ kí n tó gbé ìgbésẹ̀. Dákun, gbogbo ohun tí ẹ ṣe, tẹ́ sọ̀bàjẹ́ dayọ̀, tẹ́ ń yọ̀, tẹ́ ní wọ́n fìdí lulẹ̀, tẹ́lẹ̀ wọlé, ṣé bí wọ́n ṣe ń dìbò ó níbò tẹ́ ẹ dì? Èmi ò wá dá ẹnikẹ́ni lẹ́bi o, n ò sì wá bú ẹnikẹ́ni, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ẹ rántí ọ̀rọ̀ àwọn baba ńlá baba wa kan tó ní òjò ń payọ̀, inú òrí ń dùn, orí ò mọ̀ pé bójò bá dá tán oòrùn ń bọ̀ wá jáde, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ó tún jọ mọ́ bí ọ̀rọ̀ Yorùbá kan tá a tún lè fi ṣàpẹẹrẹ. Wọ́n ní àná kú, òní ń sunkún, ọ̀la wá ń béèrè lọ́wọ́ òní pé ẹkún tí ẹ ṣe wá lé tó báyìí, ṣe bọ́rẹ̀ gbogbo wa lànà, ṣe bá jọ ń sunkún àná ni, àmọ́ tiẹ̀ yìí ó ti wá le jù. Òní wá ń sọ fún ọ̀la, ó níwọ̀ ọ̀la, ẹkún tara òun lòun ń sun, nítorí pé níwòye ọ̀la òun náà ó di àná. Fún ẹ̀yin tí ọ̀rọ̀ ìbáyé kẹsàgbéyẹ̀wò ẹ̀. Nígbà tí gbogbo awuyewuye ń lọ, àwọn kan ní lágbájá ìsọmọ Yorùbá, kì í sọmọ Èkó, kì í ṣara wa, kò lẹ́tọ̀ọ́ láti dipò gómìnà nílẹ̀ Yorùbá àbí nípínlẹ̀ Èkó. Àwọn kan jáde wọ́n ní ọmọ Èkó ni bàbá rẹ̀ o, àwọn baba ńlá bàbá rẹ̀ ọmọ Èkó ni wọ́n. Kódà wọ́n sọ̀tàn débi pé ara ohun tí wọ́n fi ṣe ilé tí wọ́n fi ń ṣe ètò ìlú nípínlẹ̀ Èkó pé àwọn baba ńlá bàbá rẹ̀ ló fún wọn nílẹ̀ ẹ̀bẹ̀. Ọ̀dà, àwọn kan ní bó bá jẹ́ bẹ́ẹ̀ ńkọ́, bàbá rẹ̀ ní Yorùbá, ọmọ Ìgbò níyà rẹ̀, nídìí èyí ńkọ́ ọmọ Ìgbò ni. Àwọn kan ní ó dáa, ṣebí Yorùbá ni bàbá rẹ̀, bí bàbá rẹ̀ bá ti jẹ́ Yorùbá, òkè Ògún lògún rèé, bàbá ọmọ ló lọ́mọ, wípé bàbá ló lọ́mọ nínú àṣà àti ṣe wa, ká gbàgbé tó lóyìnbó dé, ká gbàgbé tilé ẹjọ́. Àwọn kan ní ẹbẹ bá tún sọ bẹ́ẹ̀, ó dáa, kó máa ṣà kó mọ́ ìṣe wa, kò gbọ́ Yorùbá. Òmìnú wa kọ mí, ẹ̀rù bà mí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni kan kọ́ ọmọ tiwọn náà jáde kan wá sọ Yorùbá.
ọ̀pọ̀ ọ̀nà ọmọ wọn ò gbọ́ Yorùbá tó ẹni tí wọ́n bá wí yìí o, tán ní kò gbọ́ Yorùbá. Wọ́n sì mí gbọ́, wọ́n ṣe àṣìṣe. Wọn ò sọ pé kí wọ́n mú àjèjì kí wọ́n fi jẹ oyè. Wọn ò sọ pé kán mọ́ ọmọ àtọ̀húnrìn wá, kán gbé lórí ọmọ onílẹ̀. Àmọ́ ohun tèmi ń sọ ni pé ẹ jẹ́ á ṣe bọ́n ṣe ń ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí. Ẹ má jẹ́ àtorí àwíjàre kí tó tán lẹ́nu. Bó bá jẹ́ lóòótọ́ bàbá tó bí ọmọ yìí ọmọ Yorùbá ọmọ ìpínlẹ̀ Èkó ni, kò sóhunkóhun tó ní arákùnrin yìí ò lẹ́tọ̀ọ́ láti díje. Ohun tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ yín mọ bìra yín lérè ni pé bó bá jẹ́ pé àwọn tó wà ń bẹ̀ wọ́n ṣe dáadáa, ṣé alátakò ó dé ẹ̀rù ó mọ bà wọ́n? Wọ́n ṣe dáadáa náà ni. Wọ́n ṣe dáadáa ló jẹ́ ń rá alátakò. Wọ́n tún wá rá alátakò lásán, wọ́n rá alátakò tó jẹ́ pé ó jẹ́ kẹ́rù máa bà wọ́n. Àwáwí oríṣiríṣi wá dìde, wá di pé à ń dún kùkù lajà mọ́ra ẹni. Mo rọ́mọ Yorùbá míì tó ń sòkò ọ̀rọ̀ tó ní bí bàbá rẹ̀ wá láti ilẹ̀ Yorùbá láti ìpínlẹ̀ Èkó jù bẹ́ẹ̀ lọ, Ìgbò níyà rẹ̀, ọmọ àtọ̀húnrìn wá ni, àwọn ò lè dìbò fún. Ìgbà tó dọjọ́ ìbò, wọ́n ká àwọn èèyàn kan mọ́lé, wọn ò jẹ́ ń jáde lọ dìbò. Wọ́n ní tán bá bí wọn dá kán bọ́ síta kán wá fi kú ṣèfàjẹ́. Àwọn kan jáde wọ́n láwọn ó dìbò, wọ́n débi tán ti ń dìbò, wọ́n náà ti gbé kú òǹbẹ̀ wípé kán máa bọ̀ láàrin ọ̀nà. Àárín ọ̀nà tán ní kán máa bọ̀ sí, àwọn ọmọ gànfẹ́, àwọn ọmọ ìta, àwọn ọmọ gúngò gọ́bẹ, wọ́n ń dúró dè wọ́n bẹ̀, wọ́n ní tán bá bí wọn dá kán máa bọ̀. Inú ẹ̀ ń dùn, ọmọ Yorùbá àtàtà, ọmọ ọkọ, ẹ ti fi hàn wọ́n, ẹ ti fi yé wọn pẹ́yìn lẹ́nilẹ̀. Àkọ́kọ́ náà jẹ́ ń sọ fún ọ, ẹni tí ò bá gbọ́n láwẹ̀ ń gbò, kò sẹ́nikẹ́ni tó fẹ́ gbalẹ̀ yín lọ́wọ́ yín o. Mo sọ kí wọ́n tó dìbò, mo sì tún tú sọ. Ilẹ̀ yín kò sí nínú ewu kankan látọwọ́ ẹ̀yà Ìgbò, nítorí wípé kí ni? Ẹni tó lẹ́rú ló lẹ́rù, ẹni tó lẹ́rù náà ló lẹ́rú. Ilẹ̀ Yorùbá kankan tí àwọn tí wọ́n jẹ́ olórí bí ọba, bí olóṣèlú tí wọ́n ń ṣe olórí lé wọn lórí, tí wọ́n bá ti fúnra ara wọn fọwọ́ ara wọn gbé ta fún àjèjì, àjèjì kankan ò lè gbà lọ́wọ́ ọmọ Yorùbá. Ṣùgbọ́n tí àwọn tí wọ́n jẹ́ bí ọba bí olórí ní ilẹ̀ Yorùbá kankan tí wọ́n bá fúnra ara wọn gbé lé àjèjì lọ́wọ́, kò sóhunkóhun tí ẹnikẹ́ni fẹ́ ṣe sí. Òun ló mú mi pé gbólóhùn tí mo pè pé ẹ̀yà Ìgbò lè sọ ohun tó wù wọ́n, wọ́n lè lérí léka, wọn ò lè gbalẹ̀ Yorùbá mọ́ Yorùbá lọ́wọ́. Tí Yorùbá fúnra ara wọn, tí àwọn tí ẹ fi síbẹ̀, tí wọ́n bá ti tà fún ẹ̀yà Ìgbò lè gbà mọ́ wa lọ́wọ́, kò ṣeé ṣe. Àwọn kan tiẹ̀ fẹ́ràn kán máa pàtàn, kán máa nawọ́, kán máa tọ́ka sílùú Ìlọrin. Ṣé Haúsá Fúlàní dédé gba Ìlọrin lọ́wọ́ Yorùbá ni? Wọ́n dédé gbà. Ẹni tó ṣo lórí ń bẹ̀, tó wà ń bẹ̀, fúnra rẹ̀ ló nawọ́ tó fà lé wọn lọ́wọ́. Nídìí àìmọ̀kànmọ̀kàn, nídìí àdọ́gbọ́n máa wá agbára tí ò yẹ kí èèyàn máa wá kiri. Lélẹ̀ tẹ́yìn náà jókòó sí díẹ̀ tẹ́ ń ṣe lọ́wọ́ tó yẹ kẹ́ ẹ bára yín wí, tẹ́ ẹ bára yín wí. Tẹ́ rò pé ohun dáadáa lẹ́ ń ṣe, tẹ́ wá ń wírú, tá ń wírú, tẹ́ ń wírú, tẹ́ à ń gbé yín sébè, ẹ̀ ń yí wa sípòrò. Ẹ láwọn kan lọ́ máa lè. Èmi ò ní kéèyàn mọ́ pè mí lọ́ máa lè o. Àmọ́ ọ̀rọ̀ Yorùbá ti sọ pé ẹ̀yìn ló máa ń yó lóko àdá sí. Lọ́jọ́ iwájú, nínú àdúrà, nínú èpè, àwọn ìrandíran, àwọn àrọmọdọ́mọ, wọ́n máa fi sọwọ́ sóní kálukú wa èyí tó bá tọ́ sí wa. Àbẹ́ gbọ́, ìwọ tó bá wọn parapọ̀, tẹ́jọ jókòó ọ̀tẹ̀, tí wọ́n mú sí ọ lórí, tí wọ́n tàn ọ́, tí wọ́n náà gbà,
pé bẹ́ẹ̀ ló jẹ́ tẹjọba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ gbogbo rọ́ gbogbo ohun tí ò sí bẹ́ẹ̀ tẹ́ dìlé wọn lórí kì í sọmọ Yorùbá bó bá jọmọ Yorùbá ẹ̀yà Àgbò ní ìyá rẹ̀ tó tún dọjọ́ ìdìbò tó gbọ́ pé wọ́n na àwọn èèyàn kan lánàá sáré wọ́n na àwọn kan lánàá pa wọ́n na àwọn kan lánàá ṣèṣe wọ́n dí àwọn kan mọ́lé wọ́n jẹ́ kí wọ́n jáde lọ dìbò fẹ́ni tó wù wọ́n tínú rẹ̀ dùn tó ń jó jàgídíjàgan tó lẹ́ ti fi hàn wọ́n ohun tẹ́ fi jù wọ́n lọ ó dọjọ́ alẹ́ kálábùradà rẹ̀ tó mọ ìpè ẹrù lòún rù ní sùúrù ọ̀pá tá a fi nà yálé pọ̀pá tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n fi na ìyálé lọ́tẹ̀ yìí wọ́n fi pamọ́ sájà fún ìyàwó yín ni o yóò ṣe ńjọ́ kan bóyá wo àbá ìkànnú àwọn ọmọ tiẹ̀ náà yóò dìde láti bá àwọn èèyàn du ipò wọ́n pàtàn fún wọn náà wọ́n pa fọmọ rẹ̀ ìjọ náà ni ó wá yí ọ pé níjọ́ kínní àná ò bá ti dìde kó dúró sídìí òótọ́ pé ẹjẹ́ awádìí ohun gbogbo dájúdájú káàdì èyí tó ṣe òdodo mú kó má gbè sẹ́yìn ọ̀rọ̀ olóṣèlú nítorí ọjọ́ ọ̀la ó dijọ́ tí wọ́n bá dìde tán bá ń pàtàn fún wa àtọmọ rẹ̀ náà ó wá rántí ìjọ́ kínní àná nígbà tí wọ́n náà bá wọn lẹ̀dí àpò pọ̀ tẹjọ gbógun ti àwọn ẹni ẹlẹ́ni inú rẹ̀ ń dùn báyà bí wọ́n jẹ́ káwọn kan dìbò nítorí pé wọ́n ṣe ẹ̀yà yín inú rẹ̀ ń dùn ò wá mọ̀ pé nígbà tó bá ku ẹ̀yìn ara yín náà olóṣèlú ò mọ̀ jẹ́ yá tètè kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ o kí wọ́n náà sì kìlọ̀ fúnra rẹ̀ mọ́ bá wọn dùn kankan o mọ́ bá wọn dupò nítorí pé ẹ fi nǹkan kan lọ́lẹ̀ lọ́jọ́ sátidé tó kọjá ohun tẹ́ fi lọ́lẹ̀ ní pé ohun tó bá wu olóṣèlú ni wọ́n lè ṣe olóṣèlú sì lè dá ọmọ ta síta pé kó má jẹ́ kẹ́nikẹ́ni dìbò bọ́n bá ti ṣe nígbà kan tí wọ́n mú jẹ mo fẹ́ jẹ́ kó lọ rántí pé wọ́n tún padà túṣe lọ́jọ́ iwájú gbà tí wọ́n bá máa ṣe kò ní jẹ́ àwọn àti ẹ̀yà Ìgbò mọ́ o kò ní jẹ́ àwọn àti ẹ̀yà Haúsá àárín ara yín ni Yorùbá sí Yorùbá ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ ran ní létí ńgbà náà pé ṣé ti gbàgbé ọjọ́ kìíní àná nígbà tó yẹ kẹ́ sọ pé irú wa báyìí ò dáa kẹ́ má gbà láàyè kó jọba tẹ́ sọ pé rárá ohun tó dáa jù nù tẹ́ ń pòwe pé ẹ fẹ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ kẹ́ tó wá fàbọ̀ bá dìé má gbàgbé o èmi ò sínú ẹgbẹ́ òṣèlú kankan mo ò sì gbè lẹ́yìn ẹlẹ́gbẹ́ òṣèlú kankan ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ lèmi ń sọ fún yín kí ló mú mi tí mo fàròyé bọnu tí mo ń ṣàtótónu ni pé ṣé ohun tá a sọ fún yín òun kọ́ ló padà ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ pera yín ní youth tẹ́ ní pé ẹ ti ṣetán ẹ fẹ́ yí nǹkan padà tẹ́ ní ẹ dìbò yín gbogbo ohun tó bá gbà lẹ́fun we will vote and we will stand by our vote we are not going home until our votes are counted ẹ jọ àti presidential àti ti gómìnà ṣe ti win ni ṣan ti gbé fún yín ǹjẹ́ ohun tá à ń sọ fún yín tá à ń pa àkíyèsí yín sí ṣóun ló ṣẹlẹ̀ àbó nǹkan ló ṣẹlẹ̀ ṣe wá rí báyìí pé tiwa yé wa ṣe rí pé gbogbo àròyé àti atótónu tá a fi bánu tá à ń sọ fún yín tá ní kẹ́ tẹ́tí kẹ́ gbóhun tá à ń sọ ṣe rí pé ibi tá a ní yóò já sí òun náà ló já sí tó ra sọ fún yín a ní bẹ́ẹ̀ bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ ní òmò fi lélẹ̀ a sọ fún yín títí a ní kódà bí wọ́n kà á bẹ́ẹ̀ dúró síbẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́n bá ṣèèsì wọ́n bá dárúkọ ẹ̀ ń tẹ́ dúró tí pòun ló wọlé á ní wọn níjó ṣèjọba bí wọn ò bá pa
wọ́n á rí pé kò rí nǹkan kan ṣe. Ẹ rò pé àmọ́ tá à ń sọ, ẹ rò pé orí wa kú, ẹ mú wa bú, ẹ ń bá wa jà. Ṣẹ́yìn náà ti wá rí báyìí. Ǹjẹ́ tó bá ṣe pé ẹ tẹ́tí sí wa, tẹ́ gbóhùn tá à ń sọ, tẹ́ jẹ́ ká jọ darapọ̀, ká jọ jàjà òmìnira pé ẹ jẹ́ ká gbọ́ òmìnira kó ní kálukú máa lọ ń lọ ẹ̀. Ṣé gbogbo ohun tó ṣẹlẹ̀ ṣé yóò ṣẹlẹ̀? Kò ní ṣẹlẹ̀. Kò ní ṣẹlẹ̀ rárá. Nítorí pé ẹ rò pé bóyá àwa là ń jàjẹ ẹlẹ́yàmẹ̀yà. Bẹ́ẹ̀ àwa ò jàjẹ ẹlẹ́yàmẹ̀yà. Àwa nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yà. A sì fẹ́ kẹ́mi ẹnikẹ́ni. Yálà Haúsá, Fúlàní ni ọ́ ni o, Yorùbá ni ọ́ ni o, Ìgbò ni ọ́ ni o, a fẹ́ kẹ́mi ẹnikẹ́ni kó ṣòfò. Òun ló jẹ́ ká ní pẹ̀lú ohun tó wà ńlẹ̀ àti bí nǹkan ṣe ń lọ. Ẹ pín, ẹ jẹ́ kó ní kálukú máa lọ ń lọ ẹ̀. Tẹ́ bá pín tó ní kálukú bá lọ ń lọ ẹ̀, kò ní sí wàhálà, kò ní síjà. Nígbà tílẹ̀ Yorùbá tán bá ti mọra wọn, tán ti ṣòfin wọn. Ilẹ̀ Haúsá wọ́n ti mọra wọn, wọ́n ti ṣòfin wọn. Ṣàríà náà fẹ́ràn kán máa lò láàrin ara wọn bẹ́ẹ̀. Ìwọ tó bá jẹ́ ẹ̀yà Yorùbá tó bá gbàwé ìrìnnà tó bá lọ sílùú wọn, o ti mọ̀ pófin wọn ni, o mọ̀ pásà wọn ni, ìṣe wọn ni. Ohun tójú ẹ̀ bá rí bẹ́ẹ̀ ó fara mọ́. Bí ò bá tẹ́ ọ lọ́rùn, ó padà sọ́dọ̀ àwọn èèyàn ń bí. Àwọn náà tán bá wá sápá ọ̀dọ̀ wa ń bí, wọ́n á ní láti ṣe kíni? Wọ́n á tẹ̀lé òfin tá a bá gbé kalẹ̀. Kò sì ní mú jà wá, kò ní sí títa lágídí, kò ní sí tìpá tìkúùkù, tìpàǹdàn ìwọ̀ fún nìtẹ́lọ́rùn, ìdálù níṣèlú, òun la máa fi ṣe. Bákan náà fún ẹ̀yà Ìgbò tó bá wá, níwọ̀nba àgbà tó bá ti lè tẹ̀lé òfin, ẹ̀mí ìfẹ́ jọba láàrin wa. A ní bẹ̀rù Ọlọ́run síra wa. Ẹ̀mí ìfẹ́ ọmọnìyàn ṣe yóò wà láàrin wa nítorí pé ẹrú ò mọ rẹ̀ lẹ́rú, ìwọ̀fà ò mọ rẹ̀ níwọ̀fà. Bọ́n bá ti pín tí Yorùbá ti lọ, tí gbogbo èèyàn mọ̀ pé Yorùbá ló ní ìpínlẹ̀ Èkó, ọmọ Ìgbò bá máa gbé ìpínlẹ̀ Èkó, ọmọ Ìgbò ní mọ sọ fún yín pé Èkó is no man's land. Ọmọ Ìgbò ní mọ sọ fún yín pé àwọn ó gba Èkó mọ́ yín lọ́wọ́. Ọmọ Ìgbò ní mọ dúnkùkù lajà mọ́ yín pé àwọn ó bá yín jagun, nítorí pé wọ́n á mọ̀ pé àjèjì làwọn, àwọn wá ṣe àtìpó nílùú yín ni. Ẹ ṣe àwọn lóore ni, àwọn ń jẹ àwọn mu. Ṣùgbọ́n níwọ̀nba àgbà tí gbogbo yín bá ń sọ pé wá Nàìjíríà ni, ẹ bìlífù nu wá Nàìjíríà. Gbogbo ń tẹ́ ẹ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, gbogbo ọ̀nà tẹ́ ẹ gbà dìbò, ohun tí Ọlọ́run ò yọ́nú sí ni, ohun aburú ni. Ohun burúkú pátá gbà lẹ́ṣẹ̀ fi lọ́lẹ̀, tẹ́ ń jó, tẹ́ ń yọ̀, tẹ́ ń ṣayẹyẹ. Òjò tó rọ̀ tí ò dá ni, Ọlọ́run ló mọ iye ẹni tí ó pa. Nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò tí ì kásẹ̀ ńlẹ̀, ó sì wà ńlẹ̀. Àmọ́ nǹkan tó dá gbogbo wa lójú tí gbogbo wa jọ mọ̀ tá a bá ní parọ́ tanra wa, ẹ ti balẹ̀ jẹ́ gan-an, ẹ ti bà jẹ́ kọjá ààlà. Àti ẹ̀yà Ìgbò àti Yorùbá o, ẹ ti balẹ̀ jẹ́, ẹ bàjẹ́ kọjá ààlà. Àwọn tó wá tì yín síra yín, tán lárí yín mọ́ra yín, wọ́n dúró lọ́ọ̀kan, wọ́n ń wòran, wọ́n ń rẹ́rìn pé ṣebẹ́ lẹ́gbọ́n ni, ṣebẹ́ ní bóyá ẹ tiẹ̀ parapọ̀, ẹ bá wa jà kẹ́ fi lè lọ. Ó yá, ẹ mọ bára yín jà báyìí. Èmi fẹ́ jẹ́ kó nǹkan yé yín o. Àwa tá ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá àti àwọn tó ń béèrè fún òmìnira ẹ̀yà Ìgbò, a bára wa jà o. A ní kùn sínú, kùn síta síra wa. Ẹ̀yin tẹ́ bá ń búra yín, tẹ́ ń bára yín jà, ẹ̀yin tẹ́ ń ṣe ẹgbẹ́ olóṣèlú, tẹ́ ń ṣe wá Nàìjíríà ni, ìyẹn ò kàn wá. Àmọ́ kì bá dà, kò bá sì dùn mọ́ mi nínú. Bó ní kálukú yín bá lè ronú yín wò báyìí, kẹ́ ṣàyẹ̀wò sóhun tó ṣẹlẹ̀ yìí, kẹ́ wo ọ̀rọ̀ tí à ń sọ látijọ́ pé ṣé kókó wà nínú ọ̀rọ̀ tá à ń sọ, só mọ́pọlọ dání àbí kò mọ́pọlọ dání? Ṣé ohun tá a sọ fún yín, tá a kì í nílọ̀, ṣó padà rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀?
ẹ̀yin náà gbé yẹ̀wò kẹ́ dáwò ẹ rí i pé gbogbo ohun tá a sọ fún yín tá a fi ní kí wọ́n pín kó oníkálukú máa lọ lóòótọ́ òun ló yẹ òun ni ó sì ṣe oníkálukú láǹfààní ẹ rí i pé bẹ́ẹ̀ náà lẹ padà já sí báyìí. ìjọ́ kìíní àná àpè yín a ní kẹ́ ẹ jẹ́ ká máa bọ̀ kájọ ṣe tó ẹlẹ́ẹ̀lẹ́ ṣe tó ṣé wọn pé ibi tẹ́ ẹ dé dúró tó lókù tẹ́ ẹ máa ṣe báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé kí ni àfi tí gbogbo wa bá máa parọ́ tanra wa dídákẹ́ rọ́rọ́ tó ní kálukú dákẹ́ rọ́rọ́ ẹ̀ ìpètèpèrò ọjà lóníkálukú ló ń ṣe lábẹ́lé ìmúrasílẹ̀ ẹ̀jà lóníkálukú mú lábẹ́lé ohun tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gan dákẹ́ rọ́rọ́ tó pi rọ́rọ́ báyìí ni pé ẹni tẹ́ ẹ tì síwájú tẹ́ gbójúlé ó ní kẹ́ ẹ ní sùúrù òun lọ ilé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa ti mọ̀ pé bó lọ ilé ẹjọ́ bọ́n bá ti dá lẹ́bi tí ò jàre bọ̀ àmọ́ pọ̀pọ̀lọpọ̀ yín wàhálà lẹ́padà kó síta tẹ́ máa dà lóru àwa dìjà á dasọ̀ á dogun àwa á di kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ á di bó lọ́ọ̀yà èmi ń bá yín gbàdúrà wípé ọlọ́run ò ní jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo tún ń gbà ládùúrà pé ìfẹ́ Elédùmarè ni kó ṣẹ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lórí ìrìn àjò tó wà ńlẹ̀ èmi ò tẹ́tí sí ohun tí ẹnikẹ́ni ń sọ o yálà wòlíì ni o àfáà ni o aláwo adáhunṣe ni o rárá o ohun tí ẹ̀mí tèmi tí ọkàn mi ń sọ fún mi òun ni mò ń tẹ́tí sí òun ni mò ń tẹ̀lé ẹ̀mí mi ò sì tàn mí jẹ ẹ̀mí mi ní Elédùmarè fẹ́ mú nǹkan kan tó dáa jáde nínú gbogbo ọ̀rọ̀ tó ń wá lẹ̀ ni pé kí n ní sùúrù kí n fọwọ́ lẹ́rán kí n máa wòran ohun tẹ̀mí tèmi tó sọ fún mi nìyẹn. ìbá dùn mọ́ mi ká ní pé ọ̀rọ̀ yìí kò rí bó ṣe rí kó dàbí ìwà pé ó lè padà wá dọ́gun kó dá wàhálà lẹ̀ inú mi ò bá dùn kò bá yá mi lára láti sọ fún yín pé ṣe bá wí fún yín ń bá gbàlù ń bá máa jó jàgínní ọ̀bì kò á tán bí ojú yín ti já ṣùgbọ́n ṣe ni láàánú pé mi ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ohun tí à ń wò níwájú wa yìí ó lè dàbí eré ọmọdé lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n kì í ṣeré ọmọdé o bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí Elédùmarè nìkan ló mọ ibi tó máa já sí ló sì mọ bí ó ṣe rí mo mọ̀ pọ̀lọpọ̀ ó gbọ́ ohun tí mò ń sọ yìí mo ní ta leléyìí ẹni tí ó ṣépè fúnra ẹ̀ yóò ṣépè fúnra ẹ̀ èyí tí ó ṣépè lé ọmọ àtaya ẹ̀ yóò ṣépè lé wọn ẹni tí ó ṣépè lé àwọn ará ilé ẹ̀ yóò ṣépè lé wọn nítorí pé èèyàn kankan ò lè ṣépè lé mi ń tèmi táwàkálítù mo bọ́ lọ́hùn dúró iṣẹ́ tó rí rán èmi lèmi ń jẹ́ bẹ́ẹ̀ ni ẹyinjú Elédùmarè ni mí kò sóhun kóhun tí ẹnikẹ́ni tó lè fi mi rọ àbí tó lè fi mi ṣe àyàfẹ́ yìí tẹ́lẹ̀dùmarè bá fúnra rẹ̀ tó fi mi rọ àbí tó fi mi ṣe lókù níwọ̀nba àgbà tí n bá ti dúró síbi tẹ́lẹ̀dùmarè fi mí sí tí mi ò kọjá àyè mi ó kẹni tí ó sọ pé òkú bí tí mo fẹ́ gbà kò sì sí ẹni tó lè sọ pé kí n má sọ òótọ́ ọ̀rọ̀ b'Elédùmarè ṣe fi rán mi òótọ́ ọ̀rọ̀ lèmi ò máa sọ fún yín bẹ́ẹ̀ ni ẹni tó bá wá wù ló kù sí lọ́wọ́ kó gbọ́ ẹni tó bá wù ní kó gbà ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ní òṣèlú lẹ́ fi yanjú ẹ̀ wá Nàìjíríà náà ní Nàìjíríà ó dà ẹ lè ṣe tí ó dà ẹ̀mẹ́ni tí ó ṣe tí ó dà tọ̀ ṣe ti rí báyìí ṣe rí ibi tọ́rọ̀ já sí ṣe ti rí ibi tọ́rọ̀ já sí ṣòwá tán ẹwà tìgbà tẹ́ ti wà lẹ́nu ẹ̀ tẹ́ ti ń dúró
wọ́n dájọ́ ọjọ́ pé wọ́n dágbà ìgbákò ọjọ́ náà ní bí àná yìí. Ẹ ti ṣe o, ẹ wo bọ́n ṣe yí yín lágbòdà náà, ẹ wo ibi tí gbogbo ẹ̀ yọrí sí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá méjì ń sìn báyìí wọ́n ń bára wọn jà, wọ́n ti dolódì ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ méjì nísìn wọ́n ti kọ ẹ̀yìn síra wọn. Ẹlòmíì gan tó jẹ́ ọkùnrin tó láya tí aya ẹ̀ tó ń jẹ́ Yorùbá táya jẹ́ ẹ̀yà Ìgbò, àbí tí ọkọ jẹ́ ẹ̀yà Ìgbò tí aya jẹ́ ẹ̀yà Yorùbá, ominú ń kọ wọn báyìí, ẹ̀rù ń bà wọ́n nítorí pé ní kálukú wọ́n ti ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn. Ṣebí tí wọ́n bá pín tó ní kálukú bá gba ibi tiẹ̀ lọ, kò ní síjà ẹlẹ́yàmẹ̀yà mọ́, nítorí pé ohun kan ṣoṣo tó lè dẹ́kun tó sì lè dẹ́wọ́ pé ká máa jàjà ẹlẹ́yàmẹ̀yà, ká máa parọ́ mọ́ra ẹni, òun náà ni pé kán pín, kò ní kálukú kó mọ̀bi tóun tò sí. Irú ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Gbádébọ̀ Rhodes, táwọn kan ní Chinedu ni, ọmọ Ìgbò ni. Ṣebí tí wọ́n bá pín tí Yorùbá bá dá dúró, ṣebí yóò lẹ́tọ̀ọ́ láti ṣèpinnu bóyá ó fẹ́ gba ilẹ̀ Ìgbò lọ kó lọ máa gbé bẹ̀, kó lọ máa du ipò ń bẹ̀, àbó fẹ́ dúró sí ilẹ̀ Yorùbá nílùú bàbá ẹ̀ láti máa dupò ń bẹ̀, láti máa gbé bẹ̀, tí ẹ̀rù ò sì ní ba ẹnikẹ́ni pé tó bá ṣe bẹ́ẹ̀ ó fẹ́ kó àwọn lẹ́rú fún àwọn Lágbájá, nítorí pé tán bá ti pín tó ní kálukú tó ti mọ ibi tóun belong sí, tẹ́rù mọ́ra ẹ̀ lẹ́rú tí wọ̀fà mọ́ra ẹ̀ ní wọ̀fà, ìjòyè ò ní ṣe bí ọba o láàrin ìlú, àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ṣùgbọ́n ẹ̀yin lẹ ní rárá, ẹni kan mọ́ pín, ẹni bó ṣe wà náà ni ó tẹ́ yín lọ́rùn. Ṣùgbọ́n síbẹ̀ ìjà ẹlẹ́yàmẹ̀yà lẹ́ ń jà. Àwa ò jàjà ẹlẹ́yàmẹ̀yà, ìjà kan máa fi ẹ̀mí ṣòfò mọ́ nítorí ẹlẹ́yàmẹ̀yà, òun làwa ń jà. Ìjà kíyà má jẹ ìran wa, ìjà kíyà má jẹ àrọmọdọ́mọ wa lọ́jọ́ iwájú, òun làwa ń jà. Nítorí pé kíni, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run jẹ́ ká jáde, ó jẹ́ ká rọ́ ọ̀kan, àríbọ́n ṣe ń ṣe láwọn ìlú tó kù. Bétò bá ti wà, tófin wà tó ní kálukú mọ̀, àlejò tó bá wọlé tófin ti sọ fún pé tọ̀, ìwọ̀nba bí tọ́ lé, kò sí bó ṣe lè ga tó o, ilá ò gbọ́dọ̀ ga ju onírè lọ o, ò lè ga ju bí lọ o, ló bá tàn, ni ò bá síjà. Ṣebí ìlú òǹlú làwa náà ń gbé. Gbogbo bó ṣe wù ká mọ̀ tó, ká gbọ́n tó, a mọ̀ àyè wa, a mọ̀ bí tá a lè dé dúró, a mọ̀ bí tí wọ́n ti ní kò sáàyè, a gbà ọ́ láyè débẹ̀ hùn, a fẹ́ràn ẹ̀ débẹ̀ hùn, a fẹ́ lè bẹ́ẹ̀ ṣe. Mo máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà, bó bá kọ́kọ́ dé Amẹ́ríkà, bó bá gbà ẹ̀ wọlé, bó bá gbàwé ìgbélùú tó ń pè ní green card, o ò lè join ọlọ́pàá wọn o. Kò sí bó ṣe lè dáa tó, kò sí bó ṣe lè mọṣẹ́ ọlọ́pàá tó, kò sí bó ṣe lè fìtì tó, o ò lè di ọlọ́pàá. O lè di sójà, o lè di navy gan. Wọ́n á kọ́kọ́ wò bóyá lè tì ọ́ lọ sójà, marine, àwọn tó ń jẹ́ pé wọ́n ń jagun dáadáa, tó mọ̀ pé wọ́n lè kú sójú ogun, ibẹ̀ ni wọ́n á kọ́kọ́ fẹ́ tì ẹ́ lọ, torí pé wọ́n nílò ẹ pé kó máa lo nǹkan èlò jagun nínú ilé, nínú ìlú wọn. Ṣùgbọ́n wọ́n nílò ẹ kó lọ ta, kó lọ jagun fáwọn, kó defend the country wọn. Ọmọ ọlọ́mọ là ń rán níṣẹ́ dé tòrutòru náà fi ń ṣe. Bọ́tà ẹ̀ bá kú síbẹ̀, ó kú náà ni wọ́n á ṣe ayẹyẹ fún, ó bá tán síbẹ̀. Àmọ́ àwọn ọmọ tí wọ́n, ó easy fún wọn láti wọ bí Air Force, Navy, nítorí pé wọ́n mọ̀ pé àwọn yẹn, ogun jíjà àwọn yẹn, ó níbi tó, ó mọ̀ ọpọlọ dání, ṣùgbọ́n kò tún ní ewu púpọ̀ bí tàwọn tó ń jagun orí ilẹ̀, àbáwọn marine, àbí àwọn special forces. So tí mò ń sọ yé wa. Bákan náà,
wọ́n nígbà kó ṣe ọlọ́pàá nítorí pé inú ilé ni ọlọ́pàá wà fún láti dáàbò bò, àbí àwọn tí wọ́n ń pè ní National Guard. Wọ́n nígbà kò tí ì ṣerú àwọn iṣẹ́ yìí. Ó dìgbà tó bá wà nílùú wọn tó bá di citizen, as in wọ́n ti naturalize ẹ pé ok a ti gbà pé o ti dára bá ìwọ náà ti dọmọ nílùú, which means wọ́n ti create record fún ẹ, wọ́n ti mọ àwọn nǹkan tí wọ́n lọ check nípa ẹ pé ṣọ́daràn ni, irú àwọn ìwà wo ló ń wù, torí gbogbo eléyìí náà máa yẹ̀wò kó tó di citizen. Tó bá ní kọ́nu kọ́họ ò lè di citizen lù wọ́n, ọ̀yá àwọn máa lo green card lọ ni tí wọ́n bá lé ẹ jáde. Ṣùgbọ́n tó bá ti di citizen, wọ́n ti rí i pé ẹni a ti gbé yẹ̀wò ó kójú òṣùwọ̀n, so tó bá dé ọlọ́pàá ń gbà yẹn ó sì dá ó ti di citizen, ó ti dára wọn nìyẹn, wọ́n ti ka ẹkún ara wọn nìyẹn. So it is called internal security, homeland security. Ìdí nìyẹn, torí kó má bàa kógun jà wọ́n nínú ilé, ó ní wọ́n ṣe tí ní ìgbà fún ẹ nígbà tó ti dọmọ nílùú wọn láti ṣẹ̀ṣẹ̀ ọlọ́pàá àbí kó ṣe àwọn iṣẹ́ tó bá jẹ mọ́ bíi homeland security àbí internal security bíi ọlọ́pàá, bíi ọlọ́pàá, bíi àwọn right there. Wọ́n nígbà kó ṣiṣẹ́ bí ọlọ́pàá, bí àwọn homeland security àbí National Guard. Wọ́n nígbà yàn láàyè kó ṣerú ẹ̀. Ó dìgbà tí ó bá dọmọ nílùú lélẹ̀ tí wọ́n ti ṣàyẹ̀wò fún ẹ, wọ́n ti gbé ẹ yẹ̀wò pé ó kójú òṣùwọ̀n, ó ṣe ọ̀daràn, ó ṣe ẹni tó lè kógun jà wọ́n láti inú ilé. Ǹjẹ́ táwa náà tí oníkálukú bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ tá a ṣerú ètò yìí tágbé kalẹ̀ wà, tí ṣe pé ẹnìkan á dédé kó aṣọ sójà wọ̀, àmọ́rú ọṣẹ́ tó fẹ́ wá ṣe ńlẹ̀ Yorùbá, ṣùgbọ́n ọmọ Haúsá ni àbọ́mọ Ìgbò ni ó káṣọ sójà wọ̀. Sójà sì ni wọ́n ti sọ fún ọpọ́mọ ìjọba ni wọ́n, ẹ gbọ́dọ̀ yẹ ọwọ́ wọn wò, ẹ gbọ́dọ̀ mú wọn. Bí sójà bá jókòó wájú mọ́tò, ó bá dọ́dọ̀ ọlọ́pàá gan-an, a máa halẹ̀ mọ́ ọlọ́pàá pé wọ́n gbọ́dọ̀ túnú mọ́tò ṣùgbọ́n róhun bẹ̀. Ṣùgbọ́n tó bá jára wa ni, wọ́n ní olè jàgbà kó má ṣe lójú fèrè. Òun náà ó rówó kó tó máa ṣiṣẹ́ láabi, kó tó máa gba àjèjì láàyè, kán máa kó nǹkan ogun wọnú ilé wa báwọn èèyàn tòun, ohun tó lè pa wọ́n lára. Òun náà ó máa rówó dáadáa kó tó ṣe. Àbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ tó sodo mọ́ tí ò yé ọ̀pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ò sì wọ́n ní foresight, wọ́n ní àfojúsùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú àtàwọn tó ń dá wàhálà lẹ́wọ̀n wọ̀nyí wọ́n ń ṣe nítorí ọ̀nà àtijẹ àti mu tí wọ́n ní. Wọ́n ń ṣe nítorí pé kó lè dá fọ́mọ mẹ̀kúnnù àbí nítorí ẹnikẹ́ni, wọ́n ń ṣe fúnra wọn ni. Gbogbo ìtàn, gbogbo wàhálà tán dálẹ̀, gbogbo rúkèrúdò tí wọ́n dálẹ̀, àtàwọn ẹmẹ̀wà wọn tó ń sọmọ ìjẹ̀ka lẹ́yìn ọkọ̀, tọ́ọ̀gì, húlígánsì tí wọ́n dà síta. Òǹkàlùkù ń jà sápò ara ẹ̀, wọ́n ń jà fún owó ara wọn ni. Wọ́n ti torí ọmọ mẹ̀kúnnù kankan ṣe, wọ́n sì ti torí ẹnikẹ́ni ṣe. Wọ́n torí ọmọ Yorùbá ṣe o. Ẹ má tanra yín pé wọ́n ṣe fún Yorùbá. Wọ́n ṣe fúnlẹ̀ Yorùbá nítorí pé ẹ bira yín láti bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ náà. Ta ló kó àwọn ẹ̀yà Ìgbò mọ́ra tó ń fi wọ́n sípò tó fi di pé wọ́n ń jẹ gbogbo oyè tán ń jẹ, wọ́n ń gba gbogbo ipò tí wọ́n gbà nínú ìgbìmọ̀ ilé aṣòfin ní Èkó? Ta ló kó wọn mọ́ra? Ta ló ṣe? Kí ló dé tí wọ́n pariwo ńgbà náà pé ẹ̀yà Ìgbò lẹ́tọ̀ọ́ sí? Kí ló dé tí wọ́n pariwo ńgbà náà pé ẹ̀yà Ìgbò fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn?
ṣùgbọ́n gbà tó di pé wọ́n ṣe àṣemáṣe, wọ́n pa àwọn ọmọ ní Lekki toll gate. Òun ló fẹ́ ju wàhálà wọn gangan tó bí gbogbo aráàlú nínú, nítorí pé tá a bá máa parọ́ tanra wa lásọ pé àwọn ẹ̀yà Ìgbò nìkan ló ń jà tán sọ pé àwọn ò fẹ́ káwọn Arábí ṣèlú mọ́. Rárá, ọmọ Yorùbá ń bẹ láàrin wọn, ọmọ Haúsá ń bẹ láàrin wọn. Kò sì sí nǹkan méjì tó bí ọ̀pọ̀lọpọ̀ nínú ju wípé bí wọ́n ṣe pa àwọn ọmọ ní Lekki toll gate àti ọ̀rọ̀ tó padà ń tẹnu àwọn èèyàn wọ̀nyí jáde, bí wọ́n ṣe ń bu ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ pé ohun tó ṣẹlẹ̀ ò ṣẹlẹ̀, tó sì jẹ́ pé gbogbo ayé ló mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. Gbogbo èèyàn sì ló mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ yìí kò lè ṣẹlẹ̀ tí gómìnà tó wà ní ìpínlẹ̀ yẹn tí ò bá pè wọ́n, tí ò ní kán wá. Ṣé bí gbogbo fọ́nrán yẹn la ti padà rí tọ́gà sójà sọ pé gómìnà ẹni tí wọ́n padà ṣèrú tí wọ́n náà yàn náà ni ó lóun ló pe àwọn pé káwọn máa bọ̀. Báwo ni pé àwọn ọmọ ń fi ẹ̀hónú hàn? Báwo ló ṣe débi pé à ń kóbọn ọta gidi, àwọn ọmọ tí ò kóbọn dání tí wọ́n ń ṣolè? Báwo ló ṣe di pé à ń pe sójà? Ogun ni sójà ń jà. Sójà ò sí fún pé ká máa pẹ̀tù sáwọ̀ láàrin àwọn aráàlú. Rárá, ojú ogun ni sójà ń lọ láwọn ìlú tó dàgbà sókè. Ọlọ́pàá ló yẹ kó wá. Ó tiẹ̀ wá le jù àrírí. Wọ́n á gbé àwọn ọkọ̀ olómi gbóná, warm water, náà tómi tí ó bóyàn lára. Wọ́n á gbé wá, wọ́n á fi lé wọn kó ní kálukú kúrò ńbẹ̀. Ló bá tán. Ṣùgbọ́n àwọn Arábí wọn bẹ̀sù gbẹ̀gbà. Gbogbo ìgbésẹ̀ tán gbé, gbogbo ohun tán ṣe, ó tọ́ka sí pé àtọwọ́ wọn ni àṣemáṣe ti wá. Wọ́n pa iná tó wà ńbẹ̀, wọ́n yọ iná kúrò. Gbogbo àwọn wo ló wà ní ìdí iná yìí bí náà ṣe ń tàn bó ṣe ń kú? Ṣebí àwọn èèyàn wọn náà ni, ọmọ wọn àtàwọn ẹmẹ̀wà wọn náà ni, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Wọ́n sì tún pe sójà wá, àwọn náà ni wọ́n wà nídìí àṣẹ. Bẹ́ẹ̀ ni, ṣe bóhun tó bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nú leléyìí, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Mo gbọ́ táwọn kan sọ pé tán bá jẹ́ kí Gbádébọ̀ ọmọ Ìgbò ni tán bá jẹ́ kó wọlé, Ìgbòho máa gbé sẹ́yìn odi, kò ní lè wọlé mọ́. Ẹ má máa parọ́ tanra yín jẹ. Ṣé Gbádébọ̀ ló lé Ìgbòho kúrò ní ilé tó lé sí ẹ̀yìn odi? Ta ni Gbádébọ̀ tí Gbádébọ̀ sọ pé Ìgbòho ò gbọ́dọ̀ padà sílé bàbá ẹ̀? Kí ni Ìgbòho rà lọ́wọ́ Gbádébọ̀? Kí ló gbà lọ́wọ́ Gbádébọ̀? Kí ni Gbádébọ̀ fẹ́ ṣe tí Ìgbòho ní kó má ṣe? Gbogbo wa la mẹ́ni tí kò fẹ́ kí Ìgbòho wà nílé. Gbogbo wa la mẹ́ni tó ní pé Ìgbòho ò gbọ́dọ̀ dékòó wá ṣe gbogbo ohun tó fẹ́ ṣe. Gbogbo wa la mẹ́ni tó sọ yí pé kí wọ́n rí i pé wọ́n pa Ìgbòho àbí kí wọ́n mú, kí wọ́n dè mọ́lẹ̀ fóun. Ẹ má já máa tanra wa. Èmi ò ní sọ fún yín pé ẹjá kú òǹdí ọ̀tẹ̀. Ọlọ̀tẹ̀ wọ́n mọra wọn, alábòsí wọ́n mọra wọn, ẹni tó ń hùwà ọmọ àlè nínú gbogbo wa wọ́n mọra wọn. Èmi ò ní sọ bẹ́ẹ̀ sí yín, ṣùgbọ́n ẹ jẹ́ kó máa jẹ́ oníkálukú wa kí ẹ̀rí ọkàn kó máa já wa láyà, kó máa jẹ́ wa. Bó bá gbọ́ fọ́nrán ìtàn, ohun tó bá wù ẹ́ kó sọ sí mi. Àmọ́ ohunkóhun tó bá sọ sí mi tí ò bá jẹ́ tèmi, mo mọ̀ pé kìí ṣe tèmi. Elédùmarè ọba adániwáyé, ẹlẹ́dàá tó ṣẹ̀dá mi, òun nìkan ló lè dá mi lẹ́jọ́, òun nìkan ló lè fi ohun tí mò ń sọ yìí ló lè fi bí mi. Ọmọ ẹ̀dá èèyàn kankan tá a bí nínú obìnrin àbí tá a fi ṣe abẹ bí, kódà kó jẹ́ pé wọ́n tún ṣe àgbélẹ̀rọ tiẹ̀, wọ́n gbé ọ jáde nínú igi, ọ̀rọ̀ nínú igi ló bí ọ, àbí wọ́n gbé ọ sínú ọkùnrin, wọ́n wá padà gbé ọ jáde nígbà tó pósù 9. Ó lágbára lórí mi, ipá rẹ ò lè ká mi, ó lè sọ̀rọ̀ burúkú kankan sínú ayé mi kó ṣẹ. Elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá tó ṣẹ̀dá mi nìkan, òun ló lè sọ bí ìrìn àjò ayé mi ó ṣe rí.
ó sì ti jẹ́ ó yé mi pé òun ò fún ẹnikẹ́ni tí a gba ọ̀nà kọ̀nà tó wù tí wọ́n ń gbà bíyàn láyé òde òní bí, òun ò fúnrú ẹni bẹ́ẹ̀ lágbára lórí mi lákòókò yìí. Kò jẹ́ kẹ́rù rẹ̀ bà mí, kò jẹ́ kóhun tó sọ sí mi bà mí lẹ́rù, kò jẹ́ kóhun tó ṣe sí mi kó bà mí lẹ́rù. Mi ò ní nǹkan kan o, mo ò gbójúlé nǹkan kan. Ohun tẹ́mi mi ni kí n máa sọ, kí n sì máa fi ṣe agbára, òun náà ni pé kí n dó sídìí òótọ́, kí n má mú òmùmú lómú, kí n má ṣe àmúlùmọ́là, kí n sì máa sọ̀rọ̀ bí n bá ṣe rí, bó bá ṣe jẹ́, bó bá ṣe yé mi mọ́. Kí n má ro bí sọ́mọlàkejì, kí n má ṣe bí sọ́mọlàkejì. Tí n bá rẹ́ni tí mo lè ṣèrànlọ́wọ́ fún ní sàkání mi, kí n ṣèrànlọ́wọ́ fún. Ìlànà tèmi ń tẹ̀lé ni ohun tí mo sì ń ṣe ní. Mi ò sì ṣe nítorí àtijẹ àti mu. Rárá. Gbogbo nǹkan tí èèyàn ó bá dà láyé, ó yẹ Ọlọ́run. Ó ń lẹ̀rù ẹnikẹ́ni nínú yín ò ṣe bà mí. Ègbé ni fún ẹni tó lè pa ara tí ò lè pa ẹ̀mí. Ègbé ni fún ẹni tó lè pààyàn tó pa tán tí ò lè jí dìde kó tún tú pa, kó tún jí dìde kó tún tú pa, kó tún jí dìde kó tún tú pa. Ló bá tán. Òjò tó ń rọ̀ yìí tí ò ì dá yìí, Ọlọ́run ló mọ iye ẹni tí ó pa o. Àmọ́ mò ń bẹ ìwọ olùgbọ́ mi. Tí ò bá yí ọ dáadáa tẹ́lẹ̀, padà lọ jókòó kó tú ọ̀rọ̀ èrò. Ṣó ṣeé ṣe níjọ́ wájú kó máa nawọ́ àbùkù sí ọmọ tí wọ́n náà bí nítorí pé ó fẹ́ bá ọmọ tí wọ́n du ipò, kí wọ́n sọ pé ọmọ àlè ni kì í ṣe ọmọ Yorùbá? Ṣó ṣeé ṣe? Nítorí pé ẹ ti ṣèfilọ́lẹ̀ ẹ̀ báyìí o. Ẹ ti ṣètò ẹ̀ báyìí. Lélẹ̀ tí ò tiẹ̀ yẹ kó wáyé, tí ò nílò pé kó wáyé, ká ní pé gbogbo wa pẹnu pọ̀ pé ẹ jẹ́ àgbòmìnira ilẹ̀ Yorùbá. Kò ní sí ààyè pé ẹnìkankan bára wọn jà pé ọmọ àlè lẹ́nìkan, ìyá rẹ̀ Ìgbò ni, bàbá rẹ̀ ni Yorùbá, because oníkálukú á ti mọ̀ pé ọ̀dà country wa ní nation Yorùbá lélẹ̀ kì í ṣe IPOB. So kò bá ṣe bí eré kó lo influence bàbá ẹ̀ tó jẹ́ Yorùbá, káwọn èèyàn fẹ́ràn ẹ̀ kó di gómìnà, kò lè ti torí ẹ̀ wá talẹ̀ Yorùbá fún ẹ̀yà Ìgbò. Á jẹ́ gómìnà kan ṣoṣo láàrin bíi gómìnà 8 àbí 9 àbí 10 ni. Ààrẹ á dẹ̀ wà, so which èyí tó fi ṣàpẹẹrẹ pé kò láǹfààní láti wá lóun fẹ́ gbélé Yorùbá, òun ó gbélé ẹ̀yà Ìgbò lọ́wọ́. Torí nígbà náà oníkálukú àti mọ̀ pé tọ̀, àwọn Yorùbá ni o, territory wọn ni o. Àbó ṣeé ṣe fún anybody nínú Nigerians kó lọ claim any territory ní Cameroon. Bá ṣe ń sọ pé àwọn èèyàn wa, àwọn Yorùbá wa wà ní Cameroon, ṣán bí wa dá ká jí lọ́la ká wá là ń lọ sí Benin àbí Togo, à ń lọ bá àwọn èèyàn wa tó wà ń bẹ̀, à ń lọ claim lẹ́bẹ̀ pé ilẹ̀ wa ni a fẹ́ gbà. Ṣán bí wa dá, ṣé kò ní dogun, ṣé kò ní dìjà? Mo kọ́ a máa lápẹ̀rẹ̀, àwọn ọ̀rọ̀ tó lápẹ̀rẹ̀ ni. It cannot be far-fetched. Ẹ má jẹ́ a máa tanra wa. Ẹ má jẹ́ kó lóṣèlú máa lo orí wa ṣeré. Káwa náà ká máa play, ká máa sáàfù sí wọn lọ́wọ́. Ẹ jẹ́ ká ṣe bí ẹni bá àti ẹ̀ lọ sí school. Ẹ jẹ́ ká ṣe bí ẹni tí à ń lo ọgbọ́n orí wa. Èmi ń tẹnumọ́ ohun tẹ́ ṣe ìfilọ́lẹ̀ yìí kò tán síbẹ̀ o. Wọ́n ń bọ̀ wá ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yín lọ́jọ́ iwájú. Nígbà tó bá yá tí ìṣe ọmọ Ìgbò mọ́ tó jẹ́ àárín ara wa ni Yorùbá sí Yorùbá, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wá ka yín mọ́lé tí wọ́n ní jẹ́ kẹ́ jáde kẹ́ lọ dìbò fún ẹni tó wù yín. Ìdí nìyẹn tí ò fi dáa, tó fi yẹ kí gbogbo yín kẹ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà pé ohun tí ò dáa ò dáa.
àdàpè ọ̀rọ̀ ni ọmọ mi ń fẹ́wọ́, olè ló lè ń jẹ́, ìwà jàǹdùkú, ìwà olè, ìwà jìbìtì. Oníkálukú wá fi orí burúkú wọn fi ń ṣàyọ̀yọ̀. Ẹ tún wá lè fi tìjú kárùn, ẹ tún wá ṣe to the extent, ẹ tún you are so proud of doing the wrong things that you can even you are bold enough to even come online and be calling people out and cursing them. Ẹ dẹ̀ rò pé ó wà okay, ó dẹ̀ right. Àtiwọ́ tó bá wọn participate inú, àtiwọ́ tínú ẹ̀ ń dùn, àtiwọ́ tó ní that is the right thing, àtiwọ́ tó ní àti show wọn. It's turn by turn. Ó bọ̀ wá kàn ẹ́ àbí kan ọmọ ẹ níjọ́ wájú. Bí ò bá yẹ, okay, jẹ́ n tún fún ẹ ní instance kan. Bó tiẹ̀ jẹ́ pé irú àwa yìí, àwa ò jáde rí pé à ń bẹ́ ẹnikẹ́ni dupò olóṣèlú àbá fẹ́ ṣòṣèlú. Ṣùgbọ́n àmọ́ àwọn èèyàn tí wọ́n ti kàwé lókè òkun torí wọ́n pé tí wọ́n ní idea tán fẹ́ ṣe nǹkan dáadáa, tán ti wálé rí pé àwọn fẹ́ du ipò, táwọn bá wọlé káwọn lè túlù ṣe. Ṣé mọ gbólóhùn tí wọ́n pè fáwọn yẹn náà? Wọ́n á ní ẹ má dá wọn lóhùn o, ó sá lọ látijọ́ yìí, ó lọ jòkó sílùú òyìnbó, ó ti níwèé ọmọ onílùú nílùú òyìnbó, ó wá dé nísìn ó lóun fẹ́ ṣòṣèlú, kò mọ bá a ṣe ń bí, ẹ má dìbò fún, wọn á bú wọn, wọn á sọ oríṣiríṣi sí wọn, ẹ̀yin náà ó join wọn, ẹ jọ sọ. But at the end of the day, àwọn tó ń sọ fún yín pé èèyàn kan ò jókòó tì yín nílé, àwọn ni wọ́n ń ba nǹkan jẹ́ kẹ́yìn má bàa gbádùn irú gbádùn tí wọ́n ń gbádùn nílùú òyìnbó. Àwọn bàbá tiwọn ló ba nǹkan jẹ́ tó ṣe tó jẹ́ pé àwọn ẹni tán dé ń sìn tán láwọn fẹ́ túlù ṣe, àwọn bàbá títà wọn tẹ́ ń gbè lẹ́yìn ẹ̀, àwọn náà bàlú jẹ́ tó jẹ́ káwọn bàbá àtàwọn ẹni ìran wọn pé ó dáa, ẹ̀yin máa lọ gbókè òkun, bí láò bá ṣe gbé, a máa gbé làlà. Wọ́n tún wá wò pé okay, pẹ̀lú gbogbo nǹkan tá a ti mọ̀ àti nǹkan tá a ti ṣe, ẹ jẹ́ á padà sílé ká lọ túlé ṣe, kí àwọn èèyàn tó kù kó má di pé wọ́n máa sá kiri bí àwa náà ṣe sá. Ọlọ́run ti gbórí wa sókè ń sìn, tán bá dé wọ́n á tún máa pàtàn burúkú fún wọn. Wọ́n á níbo ló wà látijọ́ yìí, ó sá lọ lóyìnbó, ẹ wò ó ti sọ̀rọ̀ ẹ̀dọ́mọ̀ lóyìnbó, ó ní passport lóyìnbó. Bọ̀ àwọn tó ń sọ̀rọ̀ fún yín gangan ńbo náà ti lọ mú àwọn wá. Gbogbo yín lẹ ti mọ̀ pé Tinubu ìlú òyìnbó ló ti padà wá sí Nàìjíríà. Bí ò bá jẹ́ àṣemáṣe tó ṣe nílùú òyìnbó, Tinubu òun náà máa ní dual citizenship. And I want to believe bọ́mọ ẹ ṣe wà yẹn, ó máa ní passport oríṣiríṣi ìlú tó lè lọ anytime tó bá ti wù, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Gbogbo àwọn ọmọ àwọn tó kù náà tó ń pera wọn ní politicians, the same thing goes for them. Wọ́n ní dual citizenship. Ẹ wo èyí tó kówó ń jọ́ kínní àná tó fowó ra pátá tó fi ra kọ́mú, ṣẹ́rígbà tó ṣàṣemáṣe ẹ̀tàn tó fẹ́ prosecute ẹ̀ tó lóun ní cancer kan jẹ́ kóun lọ gba treatment. Ibo ló sá lọ? Ṣé bó ti lọ ra citizenship sí one island? Ó dẹ̀ mọ̀ pé wọ́n lè mú un mọ́ nítorí pé òun ti sọ ara òun di ọmọ onílùú síbẹ̀. Diplomatic passport lókù tó fi ń travel kiri báyìí, which means ó ti di diplomat fún ìlú yẹn. Anybody tó bá lọ gbé níbi tó bá lọ, bígbà tí wọ́n kọ lẹ́tà sógun pé ẹ fẹ́ bá ìlú yẹn jà, ẹ fẹ́ bá country yẹn jà ni. These are the people that will tell you pé ẹ má dá wọn kan lóhùn o, ó lọ jòkó sílùú òyìnbó, ó ti ní citizenship America. Meanwhile, àwọn náà ní, but they will tell you they don't have it. Bọ́n ṣe ní, gbogbo àwọn ọmọ wọn ní, but they will tell you ẹ má listen sáwọn èèyàn yẹn o. Ọlọ́run á jẹ́ kó yé gbogbo wa. Ọlọ́run á dẹ̀ bá wa ṣe. Ṣùgbọ́n èmi á sì sọ gbólóhùn ẹyọ kan ìmọ̀ sọ fún gbogbo wa kó yé wa. Àgbà ò sí ndé ọ̀kẹ́rẹ́ o. Àbújá kankan ò dẹ̀ sí lọ́rùn ọ̀pẹ. Ibi téèyàn bá gbáàgùn ni ó gbà sọ̀kalẹ̀. Elédùmarè Elédùà kò dá wa papọ̀. Gbogbo àwọn èèyàn tán dàpọ̀ yìí. Ọ̀tọ̀ọ̀tọ̀ ló dá wa, oníkálukú dẹ̀ ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ó dẹ̀ ń yẹ wá nígbà yẹn, ó ń tẹ́ wa lọ́rùn. Ìgbà tí wọ́n fẹ́ dá wa papọ̀ gan-an, wọ́n kọ́kọ́ fi wá lẹ̀ kó oníkálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Nígbà yẹn ó ń yẹ wá,
ó ń júṣe fún wa ó dẹ̀ ń tẹ́ wa lọ́rùn ẹ wá lọ wo àtìgbà tán ti dà wá papọ̀ ẹ lọ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ so ṣé yẹn ò tó láti sọ fún wa pé ẹ jẹ́ ká padà sípìlẹ̀ṣẹ̀ wa let's retrace our step if we have to start over let's start over. If we start over and we do things right and we get it right, it won't take us long before the whole world knows pé àwọn èèyàn kan wà tán ń pè ní Yorùbá, àwọn èèyàn kan country kan wà tán ń pè ní IPOB, àwọn country kan wà tán ń pè ní Hausa Fulani. Ẹ wá wo great things tó ní kálukú wọn ń ṣe. Ìyẹn ò ní ká má bára wa ṣọ̀rẹ́. Ó sì bá báyìí, ó sì dá báyìí. But tẹ́ bá jẹ́ kí kíní kó escalate ju bó ṣe yẹ lọ, tẹ́ jẹ́ kó lọ já síbi tí ò yẹ kó já sí tó bá di wàhálà, apá anybody ò ní ká o. Gbogbo àwọn tẹ́ ń sá tẹ̀lé, tẹ́ ń jà fún, tẹ́ ń hate, tẹ́ ń ṣe fún yín, they will find their way so. Gbogbo eléyìí tán máa ń tàn yín tí wọ́n ní irú àwa báyìí, àwa ní dual citizenship kẹ́ má dá wa lóhùn. Ìgbà yẹn lẹ máa find out pé àwọn ní citizenship country bíi 8. Eléyìí tó bá wù wọ́n ni wọ́n lè sá lọ nú ẹ̀. Ẹ kẹ́kọ̀ọ́ lára story Idi Amin ti Uganda. Ṣé pé ìgbà tó ṣe gbogbo àṣemáṣe ẹ̀tàn tó jájọ lójú tí wàhálà dé, ṣé mọ̀ pé for a very long time ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé wọn ò mọ ibi tó wà, wọn ò mọ ibi tó sá lọ, àbí bẹ́ẹ̀ kọ́ ni. So gbogbo ẹ̀yin olùgbọ́ mi, mo fẹ́ bẹ̀ ẹ́, mo fẹ́ rọ̀ ẹ́, jókòó fúnra rẹ̀ kó ronú ara ẹ̀. Ṣé bó ṣe ń lọ bó ṣe rí, ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí, ṣé bẹ́ẹ̀ ló ṣe dá, àbó yẹ kí nǹkan yí padà. Ìyípadà wo ni wọ́n rò pé yẹ kó wà, báwo ló ṣe rò pé yẹ kó rí, kí ló rò pé yẹ kó ṣẹlẹ̀ gan. Ṣé àtijọ́ tá ti ń pariwo, tá ti ń sọ pé ẹ jẹ́ kán pín kó ní kálukú lọ láàyè ara rẹ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀, tí ẹ sọ pé rárá ẹ mọ solution, ẹ ti rẹ́ni tó lè ṣe, tá sọ fún yín pé ìyẹn tán bá jẹ́ kó ṣe, àti pàápàá jùlọ gan pé ìkankan ni gbogbo wọn. Because don't be surprised at the end of the day, gbogbo ariwo tán pa ẹ̀, tí ọlọ́gbẹ́ni bá dédé jáde níjọ́ kan tó ní òun tiẹ̀ ṣe kéèsì mọ́, kò tiẹ̀ sí nǹkan kan mọ́, kí everybody kan filẹ̀, òun máa dúró de the next 4 years. Don't be surprised. Níbo lẹ máa fojú sí, kí lẹ máa sọ, kí lẹ máa ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ti bára yín jà, tẹ́ ti tutọ́ síra yín lójú, àwọn tó ti kú dànù, ẹ jọ kí ló máa ṣẹlẹ̀? Ta ló máa tù wọ́n nínú, ta ló máa rọ̀ wọ́n nínú? Then after 4 years, you start over again. And it will be the same thing. I can tell you that right now. It will be the same thing. Fún ọ̀pọ̀lọpọ̀ tó sì ń pariwo, Yorùbá ló kàn, àwa ló kàn. Just the same question we've been asking you. Let's say peradventure, your baba, your candidate, remains there for the next 8 years. What will happen after 8 years? Ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa. Because after 8 years, Hausa Fulani ń padà bọ̀, wọ́n á dẹ̀ sọ fún yín pa wọn ló kàn. And they will expect you to reciprocate what they did. Which if you don't, be ready for war. Lélẹ̀ tó já sí pé nǹkan tó yẹ kẹ́ ti gbà kẹ́ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀, ẹ wá ní sùúrù, ẹ fún wọn láàyè kan lọ palẹ̀ ogun mọ́, kan múra ogun, kan wá kógun jà yín at the end of the day. Ọlọ́run á jẹ́ ó yé gbogbo wa o, Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ìfẹ́ Ọlọ́run ló máa ṣẹ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Títí dìgbà tá a bá tún pàdé, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mike Ọlá Ifágúgù. Mo ń kí gbogbo wa, mo ń dágbére fún wa pé ká rẹra láyọ̀, ká pàdé láyọ̀ o, ká má ṣe lédè lẹ́yìn ara wa. Àmín àṣẹ Èdùmàrè. Ó dàárọ̀.